Mo kí ẹ̀yin olùgbọ́ mi níbi yòówù tí ẹ bá ti ń gbọ́ mi, àdúrà gbogbo á gbà. Kí ni mo tún mú wá fún wa lọ́sàn-án yìí? Òun ni oògùn Egun Èpè Dànù lórí ẹni. Ọ̀pọ̀lọ́ ẹ kó ti lọ wájú tí Ògún àti Èpè tí ó jẹ́ kó lọ wájú. Ọ̀pọ̀lọ́ ẹ kó ti lówó lọ́wọ́, ọ̀pọ̀lọ́ ẹ kó ti kọ́lé, kó ti ra mọ́tò, kó ti máa fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn, tí Ègún àti Èpè tí kò jẹ́ kó lọ síwájú. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi pọ̀ jù. Iṣẹ́ náà lọ bá ẹ jẹ́ ká lọ wá èso ìyálóde funfun ẹyọ kan ṣoṣo. Tí a bá rí ẹyọ kan ṣoṣo, ẹ máa mọ̀ pé èso mẹ́ta ló wà nínú ẹ̀, kóró mẹ́ta ló wà nínú ẹ̀. Hóró mẹ́ta yẹn, ẹ mú ká ẹ lọ kó kúná papọ̀ pẹ̀lú ọṣẹ. Iṣẹ́ yòówù tó bá wù wá, jẹ́ ká gbé ọṣẹ yẹn sílé, ká máa fọ ọṣẹ yẹn wẹ̀ ní alaalẹ́, ká máa fi epo para, ká máa fi wẹ̀ lálẹ́. Lẹ́yìn tí a bá ti wẹ̀ tán, ká má jáde síta mọ́ o. Kí a tó wẹ ìwẹ̀ yẹn náà, ẹ jẹ́ ká rí dájú pé a jáde síta lọ ibi kankan mọ́. Lẹ́yìn náà ni ká tó wẹ ọṣẹ yẹn o. Tọ́, a jẹ́ fún wa o. Ẹ má gbàgbé láti like, kẹ́ sì subscribe. Torí pé tí ẹ bá subscribe, ẹ máa ní àǹfààní láti gbọ́ àṣírí mi tó bá wọlé. Àwọn tó ní YouTube wọ́n á lè notify yín pé tọ́, nǹkan báyìí wọlé. Ṣùgbọ́n tó o bá subscribe, o ti miss nìyẹn o. Àdúrà wa á gbà o. Ire o.